ṣé ẹ rí nǹkan tí máa ń ṣe mí láàánú fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin mi ò ní wípé ṣé ẹ rí ìwà burúkú tẹ́ ń wù yẹn by the time tí repercussion ìwà yẹn bá dé ẹ̀yin náà ló máa padà dùn honestly ẹ̀yin náà ló máa dùn na you go cry ìwà àìmoore ungrateful àìnítẹ́lọ́rùn kí lẹ fẹ́ gan kí ni tẹ́ ẹ fẹ́ gan kò sí nǹkan kan tó lè tẹ́ yín lọ́rùn tá a bá dẹ̀ sọ pé ikú nìkan ní tẹ́ obìnrin lọ́rùn ẹ̀ tún máa sunkún ó dìgbà tọkùnrin yẹn bá kú tán mo wo fídíò kan nísìn lady yẹn bọ́ síta ó ń sọ̀rọ̀ pé òun ti ṣe home lesson fún àwọn ọmọ ẹnjìníà rí pé òun máa lesson teacher lòun ṣe nígbà yẹn pé òun ò mọ nǹkan kan nípa family ẹ̀ o pé but at least ó ti gbà òun ṣe tíṣà rí fún àwọn ọmọ rẹ̀ méjì so ń wá ń ṣàlàyé nínú fídíò yẹn wípé kì í ṣe èèyàn burúkú nǹkan báhùn ẹnìkan wá lọ sí comment section pé all because you want to favour him ẹ dákun kí ni favour nínú yẹn kí lẹ fẹ́ gan lẹ́yìn people kí lẹ fẹ́ gan kí ni tẹ́ ẹ fẹ́ gan ṣé ẹ rí ẹ kàn ń kó bára yín ni ọlọ́run gbọ́ ṣé ẹ rí pé mi ìdásọ́rọ̀ yìí látọdún tó ti bẹ̀rẹ̀ mi ì ṣe any video ń pa ẹ̀ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ síyàn kan ìhà tí ẹni yẹn bá kọ sí individual ní individual máa sọ ẹ wo ìgbà tọ́rọ̀ ọmọ mi jáyé sinmi ṣẹlẹ̀ táwọn èèyàn bọ́ síta tí gẹ̀ẹ́kan bọ́ síta tó rojọ́ mo rántí pé èèyàn kan náà bọ́ síta tó ṣe ṣóò pé n tó bá kọjú sẹ́nìkan mọ̀ kẹ̀yìn sẹ́lòmí o pé ìyá yìí kò rí bẹ́ẹ̀ sáwọn ń tà wọ́n o ìyà tó ní kálukú bá kọ ni so kí ni pé ó ń favour ẹ̀ nínú yẹn ó lóun ṣe lẹ́sìn bẹ́ẹ̀ rí kò ń ṣe ẹni tí ò wà responsible ó lè má wà responsible fẹ́yìn kan ṣùgbọ́n ṣe rí ẹ̀yin èèyàn mi especially ẹ̀yin gender mi ẹ kàn ń kó bára yín ni ọlọ́run gbọ́ nítẹ́lọ́rùn ní agídí ọkàn yín you are so ungrateful mọ́re aláìmoore lọ́pọ̀lọpọ̀ yín kò sí ní tán lè ṣe láyé ètò lè tẹ́ yín lọ́rùn èèyàn jáde láti wá sọ̀rọ̀ ìgbà tọ́rọ̀ Chris ṣẹlẹ̀ gbogbo àwọn tó ti fún lóyún gbogbo wọn náà ń bọ́ síta àwọn ọmọ ìyá mẹ́ta tó fún lóyún tán bọ́kùnrin fún they came out the other woman tó ti kọ̀ sílẹ̀ láti 14 years ago she came out the other gbogbo àwọn tó eléyìí tó ló fóun lóyún at the age of kini tó ní ó dismantle relationship òun gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní jáde so even the engineer himself might not even remember the girl again àmọ́ home lesson tá a ṣe èèyàn mélòó fẹ́ rántí time home lesson mọ̀ àìmọye parents tó ṣe pé wọ́n gbàyàn èèyàn mélòó fẹ́ rántí pé ọmọ yìí tí mo wá home lesson lé wa ire how many people can remember that ẹ wá ní because you want to favour him ẹ ló sọ pé one of the girl is not too bright in class ó ń júwe àwọn girls tó ń kọ́ nígbà yẹn of course tani ò ṣàìmọ̀ pọ́mọ tí ò bá fi bẹ́ẹ̀ wà that bright náà ń gba tíṣà fún parents mélòó gan ló wà responsible dé level pé yóò tún gba tíṣà fún ọmọ ńgbọ́ ọmọ bá lọ school tán yóò tún gba tíṣà fún so torí ipò tí wá sọ wípé one of the girls was not too bright in the class I understand that the lady is not a content creator tó bá yẹ content creator ni ó lè má sọ statement yẹn but òun kàn ń sọ innocently bí mind ẹ̀ ṣe rí pé one of the girls was not that bright in class ìyẹn lẹ wá sáré mú statement yẹn lẹ sáré hold against yẹ pé how can you say one of the students was not bright in class ṣé gbogbo ọmọ ló bright tẹ́ ẹ bá fún ọmọ ní question 1 to 10 ọmọ mi àgbà gbogbo ẹ̀ tán ẹlòmí àgbà 4 ẹlòmí àgbà 8 ẹlòmí ò tiẹ̀ nígbà kankan ọmọ tí ò gbà kankan yẹn tàbí tó gba 1 tó gba 2 yẹn ó need the special attention ó need the special time irú wọn náà máa ń gba teacher fún just to look at the weaknesses of the child nǹkan tí lady yẹn sọ as a teacher is not too bad as far as I'm concerned but because of pé the man involved yẹn ẹ sá fẹ́ pátán yanyan kí ni tẹ́ ẹ fẹ́ gbà bẹ́ẹ̀ gan all because you want to favour him ṣé kó òun favour ẹ̀ wá ni as far as I'm concerned video yẹn is not to favour that man it's just to speak her own mind tó bá yẹ pé wà burúkú náà wù sí gbà yẹn bí ó ṣe sọ nìyẹn kò jù bẹ́ẹ̀ bóyá máa sọ nìyẹn pé ìgbà tóun kúkú wà ń bẹ̀ bóyá nǹkan kan báyìí náà ṣe fóun bóyá máa sọ nìyẹn kéèyàn kan wà nísìn kọ́mọ lu jìbìtì kọ́mọ lu 419 kọ́mọ gbá gbogbo èèyàn kiri káṣírí wá tú kó wá gbáyàn kan káṣírí wá tú ẹ mọ̀ pé gbogbo wọn tó ti gbá náà wọ́n mọ̀ jáde má nǹkan báyìí tó lọ ságbàlá
tó ní òun ti lo kinní kan years ní Canada ìgbà kan àwo kan professor lòun ìgbà kan àwo kan ṣebí ńgbà tán gbé sí online gbogbo wọn tó ti gbá gbogbo wọn tó ti wà burúkú sí they started coming out ó ṣe rí nìyẹn ọlá pé òun mọ̀ wọ́n bá wọn ṣiṣẹ́ rí ló ṣe jáde pé tó òun ò mọ̀ nǹkan kan pa àwọn ìgbéyàwó òsàn ṣe o pé bẹ́ẹ̀ that man tí gbogbo yín bá ṣì yẹn kò rí bẹ́ẹ̀ ta nínú yín ni ò ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ bí tó kù sí ta ni nínú yín and the purpose mo fi ń ṣe fídíò yìí ni pé ṣé ẹ rí ìwà ìmoore ìwà àfojúdi ìwà àìnítẹ́lọ́rùn ìwà òfò àrífín gbogbo ìwà burúkú tẹ̀yin obìnrin ń wù yìí tó ṣe pé kò sí tó lè tẹ́yìn lọ́rùn yìí nígbà tí effect ẹ̀ bá dé ẹ̀yin náà lẹ máa sunkún ẹ̀ that is the problem because as far as I'm concerned kí ló tí ì burú nínú nǹkan tí lady yẹn sọ as a teacher she made a comment pé the girl is not too bright in class wọ́n dẹ̀ gbà ń fún wọn láti mọ́ kọ́ wọn ìyẹn lẹ wá sáré hold against ẹ̀ you know she's not a content creator tó bá yẹ content creator ni tàbí tó mọ̀ ṣe nǹkan yẹn intentionally á ti look for how to edit that script bẹ́ẹ̀ kí ṣe pé ó wá ya script ó kàn wá sọ mind ẹ̀ ni that was the reason why she said it directly the way it is in her mind pé one of the girls was not too bright in class ẹ wá ní kí lè tó fi lè sọ yẹn all because he want to ṣé kó wá purọ́ mọ́ ni ṣé kán kúkú lu ọkùnrin ọ̀hún pọ́npọ́ kó kúkú páì ṣé yẹn nínú yín fẹ́ dùn sí ara yín lẹ̀ ń ṣe kàn tanra yín ni honestly because àwọn nǹkan kan wà téèyàn máa ń ṣe tó yẹ pé tí effect ẹ̀ bá dé kò ní affect èèyàn but unfortunately for you my gender àwọn ìwà burúkú tẹ́ ń wù yìí by the time the effect comes na you go cry I'm telling you because ọ̀pọ̀lọpọ̀ yín ẹni ẹ fẹ́ kú pọ́npọ́ yìí ẹlòmíì ẹni tẹ́lòmíì yín sùn tì ẹni bẹ́tà ìtẹ́ ń fẹ́ ẹni tẹ́ fẹ́ pa yìí ó bẹ́tà ọkọ tẹ́lòmíì inú yín pọ́nlé tẹ́ ń gbé gẹ́gẹ́ tí ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kó bọ́mọ yín lọ́wọ́ this person wey you wan pa yìí tẹ́ ẹ bá tí ò bá níyàwó mọ́ lẹ́nìí tó bá gbé advert síta pé òun wáyàwó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ fẹ́ pa yìí ẹ lọ apply ẹ máa lọ apply ẹ máa ní kán pull down advert yẹn pẹ́yìn kan rèé ẹ máa wá fẹ́ abẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ẹ sú ara yín tó o bá ní ẹni tó ń ṣe dáadáa sí ẹ tó o bá lọ fayọ̀ fọ tó o jẹ́ káwọn online wèrè kan tán wúlò tó ṣe pé àwọn gan ń wá ọ̀nà tí wọ́n gborí wọbi tó wọ̀ tó o bá jẹ́ kán wọlé tí ẹ bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run gbọ́ torí nígbà tí lady yẹn ṣe fídíò yẹn mo rí just early this morning mo farabalẹ̀ gbọ́ nǹkan tó sọ ń bẹ̀ I was surprised at the comment section pé how because you want to favour him ṣé kó wá purọ́ mọ́ ni ṣé kó pèlè èèyàn bú nígbà tí kì í ṣe èèyàn bú sí ni nǹkan tó mọ̀ ló sọ tó bá jẹ́ wà burúkú náà ló wù sí bí ó ṣe sọ náà nìyẹn kí lẹ̀yin obìnrin fẹ́ gan in fact this social media is so toxic it's so toxic people are just evil and when you meet all these commentators when you see them in the real life you jo ẹlòmíì àkàndá bí jáwé jura bí rejected sacrifice bí ìràgó tí ń ṣúlẹ̀ lòmíì ó ṣe rí and tó bá ti borrow 5 MB báyìí lọ́dọ̀ MTN tán borrow data ìtẹ̀kùtẹ̀ wọn máa tẹ̀ sí comment section kí ni nǹkan tó burú nínú nǹkan tí lady yẹn sọ tó bá jẹ́ mi ni lady tíṣà yìí you know the fact pé ẹ bú yẹn gan ó yẹ kó wá bẹ̀rẹ̀ content ni kó become a content creator because the way she was talking you will know that she has not been creating content if not the fact that kó sọ pé one of the girls tó ń kọ́ was not too bright in class ó sọ gẹ́gẹ́ bí ó ṣe rí lẹ́mìí ẹ̀ ni tó bá jẹ́ pé ó plan ẹ̀ ni kò ní sọ bẹ́ẹ̀ yẹn but she didn't plan it she just say let me express my mind about this person tó bá jẹ́ pé èèyàn burúkú náà ni ẹni yẹn bí ó ṣe sọ náà nu so I don't know so ṣe cyberspace has taught me a whole lot of things pé ṣé báwọn èèyàn ṣe rí rè and when you see all these evil commentators in the real life ẹ fẹ́ lè mọ kódà ẹ mọ̀ bù wọn lówó ni ní míì nínú wọn ẹni tí gbogbo wọn fẹ́ kú pọ́npọ́n lórí ìtàn bá rí tó bá lóun nídìíyàwó wọn kódà bóyá ló máa toast wọn gan fúnra wọn náà lọ toast ẹ̀ tí wọ́n fẹ́ lẹ́yìn onísọkúsọ ìsọnù ẹ lọ find somewhere to sit then ẹ̀yin obìnrin tẹ́ bá jẹ́ káwọn social media bà ayé yín jẹ́ tẹ́ ti ń àwọn kan ti yàn yín lọ́rẹ̀ẹ́ online social media is deceptive o ntí ò bá dẹ̀ ní wúlò fún ayé ẹ my dear sister mọ́ ṣe àmúlò rẹ̀
anything tó bá ti gbọ́ that is not wúlò for your life, don't take it. All these people supporting bad thing, doing bad thing online, they want to cobalize you. Wọ́n fẹ́ kóbá ẹni o, wọ́n fẹ́ implicate ẹni o. Ibi tó bá wà tó bá rí ayọ̀ ńbẹ̀, no, there is no 100%. Kò sí 100% o ní anywhere. Tó bá jẹ́ kí ètò orí tó ń ráyọ̀ ńbẹ̀, tó bá jẹ́ kán fi all this comment and all this kìíní kan lórí social media kan fi ba ayé ẹ jẹ́. Tó bá ń bọ̀ báyìí wọ́n máa ti géètì ilé wọn, wọ́n á tilẹ̀kùn ilé wọn, á láwọn ò sí ilé tó rántí rí páyé ẹ ti rún, ò ní important kankan tó fẹ́ wá ṣe mọ́ bùkátà ó ti di liability síra ẹ lọ́rùn. So wọn ò ní láwọn làwọn fún ẹ ní wrong advice tó fi kó ọkọ̀ ẹ ń pọ́npọ́ lórí, wọn ò ní sọ bẹ́ẹ̀ mọ́. Tó bá wù yẹn gbọ́, tó bá wù yẹn bá fẹ́ bú mi kẹ́ ẹ bú mi, kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀. Bẹ̀ẹ̀ tí nígbà tí lady yẹn ṣe fídíò yẹn, tí mo wo comment section fídíò yẹn, tí mo tún wá rí táwọn èèyàn tó ń sọ, even despite all of kí lẹ obìnrin ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ṣe máa bá lọ nìyẹn. Torí ẹ̀wà òkè ọkùnrin tó bá fẹ́ yín gan orí burúkú ló lọ ṣe lọ́dọ̀ yín, torí ẹ máa padà kórí ibú bá ni. So ẹlòmíì nù yín gan ò ṣe ṣàánú because níwà mọ̀ọ́rẹ́ àrífín ó wà nínú ìṣẹ̀mí yín, kí ń ní àròpadà kẹ́ẹ̀tì ẹ̀rọ rere. Èèyàn lè ṣe èèyàn fún àbẹ̀tẹ̀ ronú ọjọ́ kan tó ti ṣe dáadáa sí yín rí. Kí lẹ fẹ́ gan? You these people, you are just too toxic. Ẹ kúrò ń bí gan.